Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń wo program yìí. Orúkọ mi ni Ambassador Olúwaṣẹ́gun Fúnmiródòyè aka Victony. Lórí ètò Chat with Victony la wà. A dẹ̀ ní èèyàn pàtàkì ẹni Ọlọ́run, man of God, pẹ̀lú wa ní wíìkì yìí. Èmi kọ́ mi máa introduce wọn, Ọlọ́run máa introduce ara wọn. Sir, ẹ káàsán sir. Ẹ káàsán, Adẹ́kù iṣẹ́ Olúwa sir. Olúwa ń ṣiṣẹ́. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Superior Evangelist R.A. Adémọ́lá, olùṣọ́ àgùntàn Celestial Church of Christ, King of Glory Parish ní Ọ̀tà, Ìtẹ̀lẹ̀ Road níbí. Ẹ káàbọ̀ sir. God bless you, sir. Ẹ káàbọ̀ sórí ètò Chat with Victony. Ẹ ṣé púpọ̀. Orí ètò yìí nǹkan tá a kàn máa ń ṣe náà ni pé a máa ń lọ bá àwọn èèyàn, a máa ń lọ béèrè nípa láìfù wọn, Okay. báwo ló ṣe rìn tó fi dé ibi tó wà. So kí ká tó mú ṣẹ̀ níbí náà question tá a máa béèrè lọ́wọ́ yín. Kò sí wàhálà. Okay. Ọmọ olúwo ni yín? Ọmọ Kwara State ni mí, Ọmọ ní Kwara State. Òmùaran. Okay. Kí ni ṣẹ̀ níbí náà sir? Kí ni educational background yín? Okay. By the grace of God, I'm privileged to attend primary school, secondary school, university, and also seminary. And at the moment, I'm running a Master's of Arts in Biblical Theology from West Africa Theological Seminary, Ekwaja, Lagos, Nigeria. That's wonderful. Lórí ètò lénìí, ṣe rí pé ọ̀mọ̀wé la wá bá ṣètò lénìí fún ẹ̀yin olólùfẹ́ wa náà ni láti kọ́ ẹ̀kọ́ tuntun. Sir, ìbéèrè yìí ni pé ṣé nígbà tẹ́ wà primary school, tẹ́ wà secondary school, kí ni nǹkan tó wù yín láti dì ní ayé? Àyẹ̀mọ̀ tó bá béèrè lọ́wọ́ èèyàn pé what do you want to become in future? Kí ni nǹkan ṣe iṣẹ́ pásítọ̀ tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí náà ni nǹkan tó wù yín ni àbí báwo ló ṣe ṣẹlẹ̀? Nígbà tí mo ṣì kéré púpọ̀, pàtàkì jùlọ nígbà tó tó àkókò láti máa fún ọmọ láti wò pé ohun báyìí mo fẹ́ dà tó bá dọjọ́ iwájú. Mo ní nínú èròǹgbà ọkàn mi pé I want to become a scientist. That is what I actually have passion about. I want to become a researcher. But as God will have it, I schooled in University of Lagos, UNILAG, where I studied physics. And then, along the line, after my university education, I began to hear the call of God. I later, before becoming a pastor, I taught in several schools, and then I used to do this advanced education for students who are finding difficulty in getting to the higher institution. So I do admissions and then teach students and all sorts before I finally had to sit and answer the call of God, which is where I am today. Ẹ ṣé sir. Yàtọ̀ sí iṣẹ́ Olúwa tí ẹ ṣe yìí, iṣẹ́ mi wo lẹ tún ṣe? Iṣẹ́ míì tí mo tún ṣe ni pé mo máa ń kàwé, mo dẹ̀ máa ń kọ́ àwọn èèyàn ní ìwé. Ẹ máa ń kàwé, ẹ dẹ̀ tún máa ń kọ́ àwọn èèyàn. That means you are a full-time shepherd. I am a full-time shepherd. Okay sir. Ìbéèrè yìí ó lọ báyìí àtìgbà tí ó ti tó bí ọdún mélòó tẹ́ ti di full-time shepherd? Well, I've been a full-time shepherd since the establishment of this very particular parish, King of Glory Parish, and then that was in May. This church was dedicated in May 31st, 2014. I still
for a while, for that very particular year, though I was a full-time shepherd here, but at the same time, I still lecture outside the church, in the normal secular schools. I still work till around 2015, but as from then, I've been the full-time shepherd on ground on this mountain. Yeah. Okay, so that leads me to this question. Have you ever for once regret being a shepherd? No, I haven't at a point in time. At no point in my life have I ever regretted. Mi ò fìgbà kan kábàámọ̀ pé mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, torí ohun kan tí mo ṣàkíyèsí ni wípé nítòótọ́ ní tá bá wo iṣẹ́ ìránṣẹ́, àwọn èèyàn lè wò ó pé bóyá àwọn ọ̀lẹ ló ń ṣiṣẹ́ Olúwa, àbí àwọn tó jẹ́ pé wọ́n ti gbé nǹkan wọn gbé kan kò dàbí ló wá jẹ́ kán máa ṣiṣẹ́ Olúwa. Ní ààyè tèmi, gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé a lóore ọ̀fẹ́ láti ṣiṣẹ́ àti ṣiṣẹ́ káàkiri. Even though, okay, let me say, before I later went to university, I had some technical education at a point in time which made me to even work in places such as we called it System Telecommunication International. Then my service post was at Marina, which is First Bank headquarter. Mo ṣiṣẹ́ ńbẹ̀ fún bí ọdún 5 kí n tó tún wá padà wá lọ ka ìwé sí ní Unilag. But then, látìgbà tí mo ti wá jẹ́ òṣìṣẹ́ Olúwa, olùṣọ́ àgùntàn ní kíkún láì ṣe ohun mìíràn, ni pé mo rí i pé iṣẹ́ Olúwa gan fẹ́rẹ̀ẹ́ le ju ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ, because ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ìrètí sí ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Bó tiẹ̀ jẹ́ pé tán bá dé, a máa ń jẹ́ kán mọ̀ wípé kì í ṣe ohun táwa lè ṣe fúnra wa o, ṣùgbọ́n àwa á kọ́ yín nípa Ọlọ́run, a ó dẹ̀ gbàdúrà fún yín. We can be like an intercessor pleading to God on any case. Ó dàbí ìgbà tí wọ́n bá gbé aláìsàn wá sí ọ̀dọ̀ dókítà. Dókítà sọ fún wa wípé àwọn ń ṣe ìgbìyànjú tàwọn, ṣùgbọ́n Ọlọ́run gangan ni ọba olùwòsàn. So bí ọ̀rọ̀ yẹn ṣe rí náà nìyẹn. So irú ìrètí táwọn èèyàn máa ń gbé lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run ni pé bẹ́ni pé ọ̀dọ̀ wọn ni bí káwọn lọ lè solve problem. àwọn náà máa ṣe, meanwhile ọwọ́ Ọlọ́run dẹ̀ ló wà. Eléyìí gbé mi lọ síbi èyí. Ọjọ́ wo ló jẹ́ ọjọ́ tí inú yín dùn jù? Ni pé mo dúpẹ́ pé mo gba ìpè yìí, kódà ìpè yìí màá fi lé ọmọ lọ́wọ́. Lẹ́wọ̀ bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ ni, bóyá èèyàn kankan ló pè yín gbàdúrà yẹn gbà ni, bóyá nǹkan kan tó yẹ kó múnú yín dùn gan tẹ́ padà sọ iṣẹ́ Olúwa yìí màá fi lọ́mọ lọ́wọ́. This question is a very let me say very tedious question to look at, because I believe most often time I'm always happy being in the presence of God, and it comes with an idea that how well did a man of God, or to what extent do you know of God, that will determine as to say kò sọ́jọ́ tí inú mi ò kí ń dùn níwájú Olúwa, so to say gbogbo ọjọ́ ni inú mi máa ń dùn. Kò sígbà táwọn èèyàn dẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan nírú ìjọ Sẹ̀lẹ́tà wà ní síbẹ̀, àwọn èèyàn ò kí ń gbogbo mọ̀ pé ní àkókò ìgbà pé àwọn èèyàn ṣe testimony time, blessing time, so gbogbo ìgbà tàdúrà àwọn èèyàn bá gbà gan inú wọn náà ló máa ń gbà sí. So ní ìgbà ayé tèmi, bí tí mo ti máa ń mọ̀ wípé tínú mi fi máa ń dùn ni pé tí máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tó pé nígbà tí wọ́n wọ ìjọ, ìgbé ayé wọn yàtọ̀ sí bọ́n ṣe wọ ìjọ, kì í ṣe nípa tọ̀rọ̀ owó nìkan, ṣùgbọ́n à ń wò nípa we are talking about life, morals, character. Tàbí pé ìgbé ayé ẹ̀ ó ti yàtọ̀ sí bí ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ mọ̀ àbí nígbà tó wọ ìjọ. So ó máa ń fún wa ní ayọ̀ púpọ̀ láti rí pé Olúwa iṣẹ́ rẹ̀ náà ó ń tẹ̀síwájú. So there are things of joy to me that I know can also be laid in the hand of upcoming ones behind. Question yìí mú mi lọ sí question tí máa ń sábà gbé lọ́wọ́ wọn yẹn, pé tí ẹ bá ní opportunity láti travel out lẹ́nu, pé ẹ ní opportunity láti travel out lẹ́nu,
ṣe lè travel out, ṣe lè travel, how would I put it, pé kẹ́dẹ̀ fi iṣẹ́ ìránṣẹ́ lẹ̀, kẹfẹ́ everything lẹ̀, bóyá opportunity kan yọ pé come and do this, ẹ ṣe jẹ́ ẹ ṣe wà educated yìí, come and do this thing, come and do, tó yẹ máa take in maybe 5, 6, 7 years, ṣe lè filẹ̀. Mo máa ń rò ó pé mo fẹ́ rin ìrìn àjò, ṣùgbọ́n bí mo ti ṣe máa ń rò ó tó bákan náà pẹ̀lú mo máa ń ro ìjọ Ọlọ́run. Then ẹ jẹ́ kí n sọ fún wa pé mo máa ń rò ó, mo dẹ̀ mọ̀ pé ìjọ kì í ṣe ti ènìyàn, ti Ọlọ́run ni. Tọ́lọ́run bá sọ pé mo ní iṣẹ́ ṣe láti ṣe ní ìrìn àjò, ó ṣeé ṣe fún mi láti lọ síbẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ìjọ rẹ̀ á dúró. Nítorí pé bí a bá sílé àbí ó dàbí ìgbà pé èèyàn ò bá sí láyé gan pàápàá, ìyẹn túmọ̀ pé ìjọ náà ò ní lọ. A successful man of God is known that how did the church run even after him. That is how to determine a true successful man of God. How much impact the foundation he has built and how people continue with that. For example, let's take a case study of this great church that we are. After the demise of our founder, SBJ Oshofa, it marks 40 years this year. And we realize that there is a great expansion in the church. God have multiplied the church because the foundation was what? Was of the Lord. So if as I am, and I am trusting in God, and I'm doing that which God have sent me, if God has a need for me in another place, I believe that he that have called me will sustain in his church while I'm away, and even when I'll be back, he will continue to sustain his church. Okay. Now, iṣẹ́ Olúwa, a mọ̀ pé iṣẹ́ tí ó ní agbára ni, iṣẹ́ tó le gan. Báwo lẹ ṣe ń àdẹ̀mọ̀ pé family 80% àwọn olùṣọ́ àgùntàn, àwọn pastors, wọn kì í lè maintain family àti iṣẹ́ Olúwa papọ̀. There is always problem nínú family. Báwo lẹ ṣe ń balance? Because that research tá a ṣe, a rí pé you are doing well at home, in your family, and at the same time you are still doing well in church. Báwo lẹ ṣe ń balance ẹ̀ papọ̀? The first thing that every man of God should have in his mind is that your family is your first congregant. Your family is your first church. We will see this in the Old Testament when God was saying, my promise as concerning Abraham, I know that Abraham will command his household to walk after God. Ó ní Ọlọ́run pé èmi mọ̀ pé Abraham yóò kọ́ ilé rẹ̀, àwọn ọmọ rẹ̀, ìran rẹ̀ láti rìn ní ìlànà Ọlọ́run rẹ̀. So for this cause, God decided that I'm going to establish this covenant with Abraham and I'm going to bless him greatly. So every man of God, I think maybe that's my perspective, that my home, my family, my wife, my children, and everyone that surrounds me, they are my first congregants. Because táwọn èèyàn bá tiẹ̀ fẹ́ wà pẹ́ẹ́rẹ́, òdílé olùṣọ́-àgùntàn, òdílé man of God, they want to see if his home is successful, definitely the church will be successful. Because the family is a typology of the church, or the church is a typology of the family. So if he's successful in his home, definitely he'll be successful in the church. And ìdí tí Jésù sọ wípé he who that is able to do well in the little thing that is given, much will be given to him. So that is the belief. So the family should be managed first before we say that, okay, the church is not about money, but successfully manage the family, then the church will grow too. Ní orí òkè lórí church as in parish yín tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣé ẹ ti ṣe ìkórè? Okay, ìkórè wa máa wáyé ní oṣù kejìlá la máa ń ṣèkórè, ọjọ́ ológo àkọ́kọ́ oṣù kejìlá la máa ń ṣèkórè. So ìkórè wa ti ọdún yìí á jẹ́ December 7, first Sunday December ní 2025 táwa yìí, ọjọ́ ológo àkọ́kọ́ oṣù kejìlá ní ìkórè wa. Okay, ṣé ẹ invite wa? Ṣáàlẹ̀ wa? Gbogbo èrò la fi wé pé o. Okay, nítorí pé bèèrè nípa ìkórè, ẹ jẹ́ kí n kàn sọ kékeré nípa bí àwọn program ìkórè ṣe máa ń rí, àti pé
ohun tí ìkórè tó tó jẹ́. tó jẹ́. Ṣẹ́rí ìkórè òun ni ìránnilétí pé àwa ènìyàn yìí gan pàápàá irúgbìn ni wá ní ayé yìí, a dẹ̀ ń bọ̀ wá kórè àwa náà. Bí ìwé orin Dáfídì 90 ṣe sọ pé gbogbo ẹran ara wọn dàbí koríko àti pé ní àṣálẹ́ a ké wọn lulẹ̀. So bí gbogbo ohun ọ̀gbìn tí àwa ènìyàn náà ń gbìn sí oko wa táwa jẹ́ olùkórè ohun gbogbo ọ̀gbìn tá a gbìn, bẹ́ẹ̀ náà ni àwọn áńgẹ́lì Olúwa jẹ́ olùkórè fún àwa táwa náyé. Jésù náà sọ bẹ́ẹ̀. So ní inú ìwé mímọ́ láti wí pé a kà pé bí ẹ̀yin bá ṣe ìkórè yín, ẹ̀yin yóò máa rántí àwọn opó, àwọn àlejò, àwọn aláìní bàbá, àwọn aláìní ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ní ọ̀sẹ̀ ìkórè tó máa jẹ́ first ọ̀sẹ̀ ìkórè, ibi tí a ti máa kọ́kọ́ ṣe ìkórè àkọ́kọ́ òun ni ilé àwọn opó, orphanage home, ilé àwọn aláìní bàbá, aláìní ìyá, àwọn opó àtàwọn àlejò, ibi tí a ti máa kọ́kọ́ ṣe ìkórè nìyẹn. Ní tí ìjọba ń lọ ohun gbogbo tí Ọlọ́run fi wé wa lọ́wọ́ bí oúnjẹ àti bí àwọn ohun èlò míì tán lè nílò ńbẹ̀, à á kó lọ síbẹ̀, à á yọ àjọyọ̀, à á gbàdúrà pẹ̀lú wọn. Ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ ìkórè nìyẹn. Pé Bíbélì sọ pé ó ní ọjọ́ méje lẹ́yìn ó fi ṣe àjọyọ̀ yìí. Ní ọjọ́ Tuesday a máa ń ṣe ìsọjí ìta gbangba, ìsọjí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, which is ìsọjí is all about revival, which is awakening the spirit man that is sleeping, awakening the spirit man, that is revival. So a máa ń ṣe ìsọjí. Then ní ọjọ́ Wednesday a máa ní ẹ̀sìn ní aago 9 òwúrọ̀ fún àwọn tó ń wojú Olúwa. Ohunkóhun téèyàn bá ń wojú Olúwa fún, ìbá jẹ́ ilé, ìjẹ́ mọ́tò, ìjẹ́ ìrìn àjò, ìjẹ́ iṣẹ́, ohunkóhun téèyàn bá ń wojú Olúwa fún ìyẹn. Then ní Thursday náà àdúrà máa ń wà báyẹn náà. Ní Friday a máa ní àṣálẹ́ ìyìn lógo, praise night. Then Saturday a máa tọ́jú àyíká, palẹ̀mọ́ oúnjẹ gbogbo ẹ̀. Ọjọ́ Sunday ni àjọyọ̀ ìdúpẹ́ fún gbogbo ènìyàn, orin àjọyọ̀ ìdúpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn bí kò lè ṣe máa lọ nìyẹn. Ẹ ṣé sà. Ìbéèrè yìí kí ni a ti rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní online tó máa fi ń sọ̀rọ̀ òdì sí ìjọ. Kí ni take yín nípa ẹ̀? Bí àwọn olùṣọ́, àbí let me put the question this way. Kí ni ìhà tẹ́yin kọ sí ṣíṣe àjò? Àjò, bóyá kí n wí pé báwo lẹ ṣe, kí ló ń tẹ́ túmọ̀ sí nípa àjò? Ṣíṣe oògùn. Ẹ bá ti sọ pé ṣíṣe oògùn, mi lè kọ àréré sí ẹ ti máa mọ ìyẹn báyẹn pé because Bíbélì wí pé Exodus chapter number 20 verse 1-3, when God gave the law to Moses, thou shalt have no other God. Ẹ má gbàgbé pé lọ́pọ̀lọpọ̀ ká máa wò pé bí àtìyàn bá ti gbé ère jọ tó ń foríbalẹ̀ fún nìkan ní other God. Ohun tó gbẹ́kẹ̀lé láti gbà lọ́wọ́ onítọ̀hún pé àjò wọ́n fẹ́ ṣiṣẹ́ kan fún mi, wọ́n fẹ́ ṣe lè, tí ìgbàgbọ́ ẹ̀ bá ti wà nú ẹ̀ ju pé Ọlọ́run lọ, ó lè di ògùn mọ́yàn lọ́wọ́, ó lè di Ọlọ́run mọ́yàn lọ́wọ́. So èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ní ìgbàgbọ́. Ìwé Jòhánù pé gbogbo àwọn tó bá máa wá sọ́dọ̀ mi wọn lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ. All those that come to him must first believe that he is. So for anything to work in faith, you must first believe that God is here and he exists and he can do it. Nǹkan tí ẹ̀mí ọ̀nì láti sọ ni pé gbogbo agbára ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ jọ̀ọ́ sà, ṣé ẹ lè fún wa ní ìmú celestial mẹ́ta tí ó sọ̀rọ̀ pa ìrònúpìwàdà? Ìmú ìjọ mímọ́ mẹ́ta tá à ń sọ̀rọ̀ nípa ìrònúpìwàdà. Ìjọ mímọ́ kọ orin ìjọ mímọ́ kan, mi lè má lè mú gbogbo nọ́mbà ẹ̀ directly báyìí, ṣùgbọ́n àkọ́kọ́ sọ fún wa pé ìgbà yìí ronú dé yára sí iye àìnípẹ̀kun, ọkọ̀ kẹ́yìn ti dé, Kristi pé ẹlẹ́ṣẹ̀, àwọn oníyèméjì wọn yóò gúnlẹ̀ sébùté òfo. Àkọ́kọ́ nìyẹn pé oníyèméjì, ó ń sin Jésù, ó tún sin òmíràn lẹ́yìn Jésù, òfo ló máa padà já sí, kò ní jèrè iwájú, kò ní jèrè ẹ̀yìn. So ọ̀nà kan ṣoṣo ló lè gbà dọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì wọn pé
ẹ̀sìn Olúwa nínú ìjọ mímọ́ yìí. Lẹ́yìn eléyìí ò ní omi tó tún lè sìn. Tó bá ti ń sin Jésù kò lè sìn bómi mọ́. Ìjọ kan mímọ́ ti bàbá wa ọ̀run ni Jésù lónìí. Olúwa kó wá gba àwa ẹlẹ́ṣẹ̀ là, kò sí ká wá fi kún àwọn àyànfẹ́ rẹ̀. Ìkejì nìyẹn. Ìkẹta, a máa sọ pé Kristi ọba ológo, Kristi ọba ìmọ́lẹ̀, tàn mọ́lẹ̀ rẹ̀ sáàrin wa ká lè bọ́ nínú ẹ̀ṣẹ̀. Now, ìmọ́lẹ̀ Ọlọ́run òun ní òye nípa ọ̀rọ̀ rẹ̀. Nígbà tó bá mọ́ sí wa, ẹ̀ṣẹ̀ á jẹ́ ohun ìríra níwájú wa. Ẹ̀ṣẹ̀ á jẹ́ ohun tí ẹ̀pẹ́ wa gbáwò pé á sá fún. So, àwọn orin wọ̀nyí yẹn. Ẹ ṣé sir. This will be my second to last question. Okay, sir. Ìbéèrè yìí ó lọ sí nípa ọmọ ènìyàn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ Olúwa. Okay. I do call them upcoming pastor. Okay. Kí ni nǹkan tẹ́ ní fún wọn? Kí ni let me put it like advice. Ìyànjú. Tẹ́ ní fún wọn. Okay. Paul kọ nínú ìwé Timothy. Àbí sà, kẹ́ tó béèrè, ó ní ìbéèrè kan tó wá sí mi lọ́kàn nísìn, because program wa yìí kì í ṣe pé a kọ ìbéèrè lẹ̀, bó bá ṣe ń wá ni la ṣe máa béèrè. Ó ní ìbéèrè kan tó wá sí mi lọ́kàn nísìn. Ṣé èèyàn lè decide lọ́kàn rẹ̀ pé mo fẹ́ di pastor, àbí a gbọ́dọ̀ anoint ẹ̀ pé kó di pastor? Reason mo ṣe béèrè ni pé for example, irú èèyàn bíi tèmi báyìí, mo lè wò pé àbí èèyàn di pastor ni. I understand ẹ. Ṣé kí ni wàá dùn ìgbésẹ̀ pé kí n lọ theology school, kí n lọ kíní, àbí a gbọ́dọ̀ sọ pé a gbọ́dọ̀ pè, let me use that word, pípè, a gbọ́dọ̀ pè. Méjèèjì ló ń ṣiṣẹ́ papọ̀. Paul apostle ó kọ nínú ìwé Timothy, 1 Timothy chapter number 3, verse number 1. Paul sọ pé bí ẹnikẹ́ni bá fẹ́ láti jẹ oyè bishop, ẹ jẹ́ kí onítọ̀hún kó jẹ́ kíni, kó jẹ́ oníyàwó kan. Now, bí o bá fẹ́, ó yàtọ̀ sí pé a pè ọ́ bẹ̀ àbí pé Ọlọ́run pè ọ́ bẹ̀. Pé bí ẹnikẹ́ni bá, if anyone desire to be in the office of the bishop, let it be a man of one wife. So he has stated one of the characters of a pastor or a bishop there. Now, then he said, if he wills, tó bá fẹ́. Nígbà tá a tún wà nínú 2 Timothy chapter number 2, verse number 2, Paul was advising Timothy. Ẹ mọ̀ pé Paul is a missionary. Oníyìnrere máa ń káàkiri, kò ń jókòó lójú kan. Then Timothy jẹ́ pastor orí ìjọ. Paul wá sọ wípé ìrere tó ti gbọ́ látẹnu mi yìí láàárín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, fi lé àwọn ènìyàn tó jẹ́ committed, àwọn tó fi taratara gbà á. Ṣé you understand? Okay. That is when you are willing to serve God, you are willing to be a pastor, you are willing to be a shepherd. That one is scripturally balanced. You can, if you wish. Tó bá mú mi láti di pastor. So, Bible support. Ẹ̀yin èèyàn mi, very soon mo wá lọ di pastor. Wọ́n ti fún mi ní gbà pé tó bá wù mí láti di pastor. Ẹlẹ́ẹ̀kejì, a rí pé Ọlọ́run á máa pe àwọn ènìyàn fúnra rẹ̀. Nínú ìjọ tá a wà yìí, ó ní wá sọ pé ó ní àwọn tí ó fẹ́ ló wù pé, àwọn tó pé ló ń yàn. That means pé Olúwa máa pe àwọn èèyàn. Another view of it in the Bible, in the Old Testament, the Bible said in the book of Jeremiah, he was talking to Jeremiah, before you were formed in your mother's womb or before you were conceived, I already know you as a prophet and I sanctify you for this day. That was a calling. That is to show that truly God do call people. And even Apostle Paul, in the Act of Apostles chapter number 9, we knew that this man was zealous in the Jewish tradition, but yet at a point in time, his calling was not affirmed. He only studied.
He only studied greatly. But when Jesus called him, he was on the road to Damascus. After Jesus resurrected, he was back to heaven. Then, while he was going to persecute the Christians in Damascus, the Bible said, and God appeared to him on the road to Damascus, and God called him. Jesus called him, Paul, Paul, why do you persecute me? Ṣé àwọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jésù ò tí ì pè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Now, nígbà Jésù wá pé, ó ní who art thou who called me? And Jesus said, I am Christ, whom thou persecuted. Get up now and go to Damascus. I will send a man, Ananias, to you, who will pray for you and you will gain your sight. Nígbà ojú ẹ̀ ti fọ́n gbà yẹn, nígbà tó rí ìmọ́lẹ̀ tó mọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìfọ́jú bò mọ́lẹ̀. You understand? So now that Ananias prayed for him, his eye opened, and Ananias told him that before he came here, Jesus has appeared to me and said that I should tell you that you will be the evangelist to the Gentile. Ṣé ẹ rí pé a pè òun nìyẹn? Àwọn mìíràn náà dẹ̀wà ṣe pé ó fẹ́ láti ṣiṣẹ́ Olúwa, kò túmọ̀ sí pé Ọlọ́run ò nílò. Nígbà tó bá yọ̀ǹda rẹ̀, the Bible said that those that diligently seek him, he will make himself known. Fáwọn tó bá farabalẹ̀ wá, Hebrews 11:4, ó ní èmi ní olùṣe ẹ̀san fáwọn tó farabalẹ̀ wá. So when they submit themselves diligently seeking him, God will reward them with what? With his presence. But, okay, you are seeking me, here I am. Ìbéèrè yẹn ó tún lọ sí ìbéèrè mi, ẹ má bínú pé mo ti ń gba táìmù yẹn. Ṣé a máa ń kọ́ṣẹ́ Olúwa? Tá a bá wá ń kọ́ṣẹ́ Olúwa, ṣé ẹ̀yin kọ́ṣẹ́ Olúwa? Bàbá mi olùṣọ́ àgùntàn ni. And if you have ever heard of Assistant Most Superior Evangelist J.O. Ayodele, as I speak to you, is the current shepherd of Mokola Cathedral ní Ìbàdàn, and he is the regional head. Then, today I am a shepherd. Ṣé rí ohun náà pè ní iṣẹ́ Olúwa táwọn èèyàn ń pè ní kíkọ́, kì í ṣe eléyìí tí àwọn èèyàn ń sọ lónìí o, pé à ń di kándù, à ń di eléyìí, à ń mú yàn, à ń ṣe eléyìí, à ń wẹ̀ lódò, wọ́n ṣe ń wẹ̀ lódò. Ìyẹn kan náà pè ní kíkọ́ iṣẹ́ Olúwa. Iṣẹ́ Olúwa ni ẹ̀kọ́ ìlànà ìjọ yìí. Ohun tó dìmú tí a ti fi kọ́ ẹ nípa ìlànà ìjọ yìí, láti fi kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn kó má bàa parun. Bàbá Ọ̀ṣọ́fà sọ ọ̀rọ̀ kan nínú fídíò kan tí mo wò nípa Ọ̀ṣọ́fà. Nígbà tí bàbá ń sọ̀rọ̀ yìí, bàbá sọ wípé Ọlọ́run rán òun jáde láti kọ́ àwọn onígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera olónígbàgbọ́ tó bá kú wọn kiri Ọlọ́run, pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń fi ohun àjòjì kó wọn Ọlọ́run nígbà tí ìṣòro bá dé, tó bá kú wọn kì í lè rí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ la ṣe rán òun jáde tagbára pé kọ́ àwọn ènìyàn yìí bí wọ́n ti ń sọ Ọlọ́run, pé ó lè sin Ọlọ́run kó tún fohùn mìíràn kún Ọlọ́run sí. So which means pé ohun tá à ń kọ́ nípa ìjọ mímọ́ òun ni ìgbàgbọ́ tó dúró nígbà tí ìṣòro bá dé, which is rooted in the scripture, how to teach and build their faith, that they cannot add any other thing, even when there is storm, that God is able to overcome. So ohun tá à ń pè ní iṣẹ́ Olúwa nìyẹn. Ó kọ́ nípa ìlànà ẹ̀sìn láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò ní aláṣọ alágbádá ńláńlá ní síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá kan ẹ̀sìn ìgbéyàwó, wọn ò mọ̀ pa ẹ̀, wọn ò mọ̀ ṣe. Tó bá kan ẹ̀sìn àmísà gan, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ ju ẹ̀sìn Wednesday ìrọ̀lẹ́, ẹ̀sìn Friday ìrọ̀lẹ́, ẹ̀sìn Sunday ó ti parí. Ẹ̀sìn àìsùn ọdún gan, kó má jẹ ọjọ́ yẹn, kó má mú ìdání, báwo la ti ń ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀. So ọ̀pọ̀lọpọ̀ ìlànà ẹ̀sìn tá a fi fún wa ní ìjọ mímọ́ òun ní iṣẹ́ Olúwa. Torí nínú orin ìjọ mímọ́ tá wa wà tí wọ́n ń kọ, orin ìjọ mímọ́ tá wà, ó sọ fún wa pé ó ní ẹ̀sìn yìí ní yóò gbà wá là. Ẹ̀sìn yẹn gangan ní iṣẹ́ Olúwa. Ẹ̀tẹ̀ rámẹ́sìn yìí. So ẹ̀sìn yẹn gangan ní iṣẹ́ Olúwa, then rooted in the Bible. Okay, wá lọ sí second to last nǹkan wa ni pé advice wo lẹ ní fún àwọn upcoming shepherd, bí àwọn tó ti ń kọ́ṣẹ́ Olúwa lọ́wọ́ ni, àbọ̀ àwọn tó ṣì ń rò ó pé máa padà ṣiṣẹ́ Olúwa, advice wo lẹ ní fún wọn? Okay, ìmọ̀ràn mi àkọ́kọ́ fún ẹni tó bá ní mo fẹ́ ṣiṣẹ́ Olúwa,
ẹ mọ̀ wípé iṣẹ́ Olúwa, Jésù sọ nínú ìwé Mátíù pé ó ń ṣàpèjúwe ọ̀rọ̀, ó ní ọgbà kan, ẹni tó ní ọgbà yẹn ó gba àwọn kan láàárọ̀ sẹ́nu iṣẹ́, ó gba àwọn kan lọ́sàn-án sẹ́nu iṣẹ́, ó gba àwọn kan ní àṣálẹ́ sẹ́nu iṣẹ́. Nígbà tí gbogbo wọn wá palẹ̀ mọ́ tán close lálẹ́, ó wá fún gbogbo wọn ní iye kan náà. Iye kan náà. Pé ìwọ tí mo gbà láàárọ̀, mo sọ fún ẹ pé màá fún ẹ ní pẹ́ẹ́nì kan, ìwọ tí mo gbà lọ́sàn-án màá fún ẹ ní pẹ́ẹ́nì kan, ìwọ tí mo gbà ní ìrọ̀lẹ́ pátápátá màá fún ẹ ní pẹ́ẹ́nì kan. Now let's look at it. Let me quickly just throw a little light. One penny, ohun kan tó iye kan náà tó fún gbogbo wa káríkárí yẹn, òun ni ìgbàlà kan ṣoṣo. Now nínú ìpè tó pè wá sínú iṣẹ́ yẹn, iṣẹ́ tí gbogbo wa ń ṣe lọ́nà tí ó pè wá sí ló san ẹ̀san ẹ̀ fún wa pé ìgbàlà yìí ló fún èmi, ẹni tó yà pé náà ìgbàlà yìí, ẹni tó lè nà pé ìgbàlà yìí ni. Now téèyàn bá lóun fẹ́ ṣiṣẹ́ Olúwa, iṣẹ́ wo gangan là ń pè ní iṣẹ́ Olúwa? Because tó bá ní o fẹ́ ṣiṣẹ́ Olúwa, iṣẹ́ wo gangan ní iṣẹ́ Olúwa? Kó má ṣe pé wàá lọ máa kọ́ bọ́n ṣe ń di candle, wàá lọ máa kọ́ bọ́n ṣe ń dì mọ́lẹ̀. Nígbà tí ìṣòro bá dé, nínú ìwé Isaiah chapter number 61 ló sọ pé ó ní dìde tàn mọ́lẹ̀, ó ní ẹ kéde ọdún ìdásílẹ̀, ẹ sọ̀rọ̀ ìtùnú fún Jerusalem, which means pé ọ̀rọ̀ ìtùnú yẹn gangan everybody in the world today bá ṣe wáyé, a ní ohun tó ń dà wá ní àmú lọ́kàn wa. And the only thing that can bring peace to our mind is ọ̀rọ̀ tá a gbọ́, ọ̀rọ̀ ìtùnú. Nígbà tó gbọ́ yẹn, ó tù ẹ́ lọ́kàn, ó gbé gbogbo ìdààmú ọkàn ẹ fò lọ. And those words are found in the scripture. So ìmọ̀ràn mi fún ẹni tó bá lóun fẹ́ ṣiṣẹ́ Olúwa ni wípé gbìyànjú kó jẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, má jẹ́ kí ọ̀rọ̀ yẹn jìnnà sí ọ. Ẹ mọ̀ pé nínú ìwé Joshua orí 1 verse 8, ó ní pé tí ìwọ o gbọ́dọ̀ máa kíyèsí, máa ti ṣe àṣàrò nínú ọ̀rọ̀ yìí lọ́ọ̀sán àti lóru, nígbà náà ni wàá ṣe ọ̀nà ẹni kíni, wàá ṣe ní rere. Thou shalt observe to do all that is written in the law of the Lord, then thou shalt make thy way to be prosperous. Prosperous in that context means that the work of the Lord in your hand will prosper. Ṣọ́rọ̀ mi yé wa, ṣó ti yé wa báyẹn? Pé kò sírú ìṣòro téèyàn lè bá dọ́dọ̀ ẹ̀ tó lè dá láàmú. Ọ̀rọ̀ tó bá tẹnu ẹ̀ jáde pé nípa ẹ pé Ọlọ́run tí mo gbàgbọ́, Ọlọ́run fẹ́ ìtùnú fún ọkàn ẹni, ọ̀rọ̀ yẹn tó bá bọ́ sí ọkàn ẹni yẹn, kò sí bí ìdààmú ṣe bá ọkàn ẹ̀ tó, òun bá kọ̀ rí pé ọkàn òun wálẹ̀, òun dẹ̀ mọ àlàáfíà ní ọkàn. Ká tó wá sọ pé ó yá jẹ́ a gbàdúrà, because tí ò bá sí àlàáfíà ní ọkàn ẹ̀ tẹ́ bá ń gbàdúrà, ó yẹ pé èèyàn fa àkókò ṣòfò. Ọ̀rọ̀ àdúrà ìgangan náà ni àwa dé nísìn. Ẹ bá wa ṣe àdúrà fún àwọn audience wa àti TV wa yìí, kọ́lọ́njú gbòòrò, kí àwọn audience wa, ẹ ṣàbà ṣàdúrà fún àti program tá à ń ṣe lọ́wọ́ báyìí, kọ́lọ́njú gbòòrò kó di ńlá débi pé àwa náà a lè gbé mọ́tò sọ pé a fẹ́ lọ ṣe interview fún lágbájá, a lè ẹ̀kọ́ gbàdúrà fún program wa àtàwọn audience wa. Jehovah, Jésù Kristi, Holy Michael, Ọlọ́run wa tí àwa gbẹ́kẹ̀lé, a gbàdúrà ní orúkọ rẹ̀ fún gbogbo àwọn tó ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù, ẹ ò bá ìmọ́lẹ̀ Ọlọ́run pàdé. Bíbélì pé níbi tí ìmọ́lẹ̀ bá ti wà, òkùnkùn kò ní agbára kankan. Mo gbàdúrà pé ní gbogbo ọkàn tó ń wo ètò yìí, gbogbo orígun mẹ́rin àgbáyé tẹ́tí ń wò, ipa agbára òkùnkùn tó fẹ́ sọyàn sínú kò yé mi mọ́, lórúkọ Jésù Olúwa gbàgbára lọ́wọ́ wọn. Mo gbàdúrà lórí iléeṣẹ́ yìí àti lórí ètò yìí, lórúkọ Jésù kò ní kú lójijì, lórúkọ Jésù kò ní dáwóró. Gbogbo àwọn tí Ọlọ́run lò pẹ̀lú yín tí ìjọ yìí fi ń di mímọ̀, tí ìmọ́lẹ̀ òye ọ̀rọ̀ Ọlọ́run fi ń tàn káyé, lórúkọ Jésù Olúwa yóò ròyìn ní agbára. Ọlọ́run yóò sọ iléeṣẹ́ yóò sọ di ńlá. Ibì kan náà ni àwọn BBC ibì kan náà ti bẹ̀rẹ̀, CNN ibì kan náà ti bẹ̀rẹ̀, ètò kan náà fi bẹ̀rẹ̀, ètò dáadáa lélẹ̀, ó tó wá jẹ́ ètò nípa iṣẹ́ Ọlọ́run. Mo gbàdúrà pé lórúkọ Jésù kọjá bẹ́ẹ̀, Olúwa yóò gbé yín ga, Olúwa yóò pòkìkí iṣẹ́ náà, ohun gbogbo tẹ́ ẹ nílò fún iṣẹ́ yìí láti jẹ́ ìrọ̀rùn, Ọlọ́run yóò pèsè. Àṣẹ ti Bàbá, tí Ọmọ àti Ẹ̀mí Mímọ́ kó bà lé yín, Ọlọ́run Celestial kó bùsí fún yín, àwa náà pẹ̀lú Olúwa kó bùsí fún wa. Ìjọba ọ̀run lórúkọ Jésù kò ní bọ́ lọ́wọ́ wa. Jésù Kristi alágbàwí wa. Àmín. Lórúkọ Jésù. Ẹ ṣé sà. God bless you sir. Ẹ ṣé sà, ẹ wá sórí ètò alẹ́ mi. Inú wa dùn láti bá yín pàdé. You are blessed. Ṣé ọjọ́ mi ta bá tún ní ìyọ̀hún ìbéèrè mi ṣàtúnlé wà báyìí? Àyè ṣí sílẹ̀ ní gbogbo ọjọ́. God bless you sir. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu olùṣọ́ àgùntàn Adémọ́lá.
ẹ tún máa bá wa pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.